ẹ wá wò ó mínísítà olè ẹni bá rí i kó bá wa mú un. nígbà téèyàn bá fẹ́ mọ bí àwọn olóṣèlú ilẹ̀ yìí ṣe rí àti ohun tí wọ́n ń fojú àwọn ọmọ nàìjíríà rí nígbà tí tọ̀hún bá gbọ́ ìtàn ọmọkùnrin mínísítà yìí olúwa rẹ̀ yóò mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ wa àti pé bó bá jẹ́ irú àwọn èèyàn tí à ń ní gẹ́gẹ́ bí aṣáájú ní nàìjíríà rèé tí wọ́n láwọn ń ṣe òṣèlú tí wọ́n sì ń darí ìjọba wa ọ̀nà wa yóò máa jìn sí ìdàgbàsókè sí ni. ọkùnrin yìí ni ògbólógbòó afigègé jalè ẹni tí ààrẹ muhammadu buhari fi ṣe mínísítà ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2019 àmọ́ tí kò mọ ìtumọ̀ iṣẹ́ tí wọ́n gbé fún un tí kò sì mọ ìdí tí wọ́n fi gbé iṣẹ́ náà fóun nítorí pé ọ̀kan nínú àwọn tí wọ́n ń tẹ̀lé buhari láti ilẹ̀ haúsá ni òun kàn rò pé iṣẹ́ tí buhari gbé fóun tó fòun ṣe mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ohun tó fẹ́ kí òun wá ṣe ni láti wá jí owó tòun náà kó kí òun sì padà sílé láti máa gbádùn owó náà èyí ló ṣe jẹ́ pé láàrin ọdún méjì péré tó fi ṣe mínísítà bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n 33.8 billion naira lówó tó sáré kó jẹ ó jí owó náà kó tààrà ni láì díbọ́n rárá pé ògbólógbòó adigunjalè tó ń lo gègé lòun ṣùgbọ́n bí èèyàn bá wo ibi tí ọkùnrin náà ti ń bọ̀ àti ipò tí àwọn buhari gbé e sí yóò ṣòro láti da ẹ̀bi ọ̀rọ̀ náà ru òun nìkan lórí torí ó hàn pé kò ṣe kinní kan tó súnmọ́ irú ipò ńlá bẹ́ẹ̀ yẹn rí láyé ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ló gbé e débẹ̀ òun kàn rí ipò náà bí ibùdó àwọn olè ni MAMMAN SALEH kò fi bẹ́ẹ̀ kàwé rẹpẹtẹ kan HND ló ní tó fi ń ṣe tíṣà jẹ́jẹ́ ní 1981 nígbà tó sì di 1992 ó fi iṣẹ́ tíṣà sílẹ̀ ó bọ́ sínú iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Taraba ọ̀gá kékeré sì ni títí di 2002 nígbà tó fẹ̀yìntì tó sì darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé Buhari kiri bẹ́ẹ̀ ni kò di ipò kankan mú níbikíbi títí di ọdún 2019 tí Buhari fi ṣe mínísítà iléeṣẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn iléeṣẹ́ tó ní wàhálà iléeṣẹ́ mọ̀nàmọ́ná tó ń dààmú gbogbo orílẹ̀-èdè yìí ìgbà ń gbọ́n mi lọ́wọ́ apẹ̀rẹ̀ ní kó sún mẹ́yìn kò lágbára omi gbígbọ́n ta ni ò mọ̀ pé apẹ̀rẹ̀ yóò ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ kẹ́yìn ni Babátúndé Rájí Fáṣọlá ló di ipò náà mú tẹ́lẹ̀ tí kò tí ì rí yanjú nígbà tí wọ́n wá gba ipò náà lọ́wọ́ òun Fáṣọlá ni wọ́n gbé e fún Dọ̀bọ̀dìrì Yẹsà tí wọ́n ń pe ọkùnrin náà ní ẹnjìníà kí wọ́n lè fi tàn gbogbo ìlú bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin náà kò dá ẹ́ńjìnì gidi mọ̀ tó bá rí i ohun táwọn èèyàn sì ṣe ń bú Buhari rèé pé tí a bá ti yọwọ́ ọ̀rọ̀ ti ẹlẹ́yàmẹ̀yà tàbí ti òṣèlú pé ara ilẹ̀ haúsá ni kò sí ìdí tí irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe wà ní irú ipò ńlá bẹ́ẹ̀ yẹn ní ẹni tí kìí ṣe onímọ̀ ẹ̀rọ tí kìí ṣe pé ó ti di irú ipò ńlá kan tó súnmọ́ ti mínísítà mú láyé ẹ̀ rí ṣùgbọ́n Buhari gbé sípò náà kò sì tí ì lo oṣù 6 níbẹ̀ tó ti bẹ̀rẹ̀ owó kíkó jẹ nígbẹ̀yìn bílíọ̀nù 23 ló jí kó láàrin ọdún méjì péré ohun tí wọ́n ṣe jù ú sẹ́wọ̀n ọdún 75 75 years lónìí yìí nìyẹn ṣùgbọ́n nígbà tí a bá tún wo ohun tí Buhari ṣe yóò tún ṣòro kéèyàn tó máa bú ìdí ni pé iṣẹ́ tí wọ́n gbé fún MAMMAN SALEH yìí bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ gbogbo Nàìjíríà ni ìpínlẹ̀ ni wọ́n fi iléeṣẹ́ mọ̀nàmọ́ná náà sọlẹ̀ sí ẹ̀rọ amúnáwá ńlá kan ni wọ́n fẹ́ rì mọ́ Mambila ní ìpínlẹ̀ Taraba àti Sungeru ní ìpínlẹ̀ Niger nígbà tó sì jẹ́ ọmọ Taraba lòun SALEH ó ṣeéṣe kí ìjọba ti rò pé onílù ò ní fẹ́ kó tú olóko ò ní fẹ́ kó dìgbòro pé tí ọmọ Taraba bá dúró sí iṣẹ́ tí wọ́n ń gbé bọ̀ ní Taraba yóò mójútó dáadáa ju ẹlòmíì lọ níbi tí Buhari ti ṣe misiteeki bí ọ̀rọ̀ àwọn olóyìnbó nìyẹn ṣé àwọn ò mọ̀ pé ẹni tí wọ́n gbé ojú okùn lé kò jọ ẹni àgbà àti pé àjùmọ̀bí kò kan tàánú ẹni tí Ọlọ́run bá rán sí ni nìkan ní ṣe ni lóore SALEH tó jẹ́ ọmọ Taraba kò ran ìpínlẹ̀ lọ́wọ́ ó bá tiwọn jẹ́ tààrà ni iléeṣẹ́ iná Mambila àti ti Sungeru yìí ọdún 2017 ni wọ́n ti wà lẹ́nu ẹ̀ báǹkì China kan àti ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n jọ fẹ́ náwó ẹ̀ wọ́n sì ti jọ fẹnu àdéhùn jóná àmọ́ èdè àìyedè kan dé lórí ọ̀rọ̀ iléeṣẹ́ náà wọ́n sì fà á fún bí ọdún 3 nínú oṣù kejì ọdún 2020 ni wọ́n parí ìjà náà ni wọ́n bá ní kí iṣẹ́ bẹ̀rẹ̀ pẹrẹwu ìyẹn lóṣù kẹfà gééré tí wọ́n fi MAMMAN SALEH ṣe mínísítà ìyẹn mínísítà fún iṣẹ́ mọ̀nàmọ́ná bó bá ṣe pé wọ́n rí iná mọ̀nàmọ́ná náà ṣe ni yóò dín ìṣòro àwọn ọmọ Nàìjíríà kù gan-an ni àti ní gbogbo agbègbè tí wọ́n ṣe é sí yóò sì kan Nàìjíríà yíkáyíká
ṣùgbọ́n ọkùnrin mínísítà yìí kò ronú bẹ́ẹ̀. Láàárín ibírí tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí kó owó sílẹ̀ pé kí wọ́n ná, ọkùnrin mínísítà yìí sáré fa ẹgbẹ̀rún lọ́nà $4,500 owó dọ́là $655,000 yọ. Ó sì kọ́kọ́ lọ fi ra ilé ńlá kan sílùú Àbújá níbẹ̀. Ẹni tí ò rí irú owó bẹ́ẹ̀ yẹn rí láyé ẹ̀. Nígbà tí àwọn EFCC sì tọpinpin owó yìí, wọ́n ní kò sí iṣẹ́ kan tó ń ṣe tó fi lè rí irú owó bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni ọkùnrin yìí gbọ́ ọgbọ́n ọjọ́ tí wọ́n ń jalè, nítorí kò kó owó náà gba báǹkì kankan lọ o. Káàṣì ló ń gba owó yìí ọ̀dọ̀ àwọn mọ́là bìróòdè ṣẹ́yìn ló sì ti ń ṣe títí tó fi ṣe owó náà pé pérépéré. Lẹ́yìn èyí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kó àwọn owó míì jẹ kárakára. Paríparí ẹ̀ tiẹ̀ ni pé ẹ̀sùn méjìlá tí àwọn EFCC fi kàn án, yàtọ̀ sí pé ó lóun ò jẹ̀bi, kò rí àlàyé kankan ṣe lórí wọn. Adájọ́ James Ọmọ́tọ̀ṣọ́ tó dá ẹjọ́ ẹ̀ nílùú Àbújá lónìí ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2026 ní ó yà òun lẹ́nu pé bí àwọn èèyàn ṣe rí nìyí, pé nígbà tí gbogbo ọmọ Nàìjíríà ń sunkún pé àwọn wà nínú òkun bírímù, iná mọ̀nàmọ́ná àwọn ò dáa, nǹkan àwọn ń bàjẹ́ nítorí pé àwọn kò rí iná, tí ìjọba sì gbìyànjú láti bẹ̀rẹ̀ ètò àtúnṣe sí iná ẹ̀lẹ́ńtíríìkì ilẹ̀ wa. Tó wá jẹ́ mínísítà tó wà nídìí ètò náà gan-an ló kó gbogbo owó tí wọ́n fẹ́ lò níbẹ̀ jẹ. Ohun tó ṣe fìbínú rán yẹ̀yẹ́ lẹ́wọ̀n nìyẹn. Nígbà tí wọ́n ka gbogbo ẹ̀sùn náà, adájọ́ ní kò sí wàhálà, ọdún 75 years ni yóò lò lẹ́wọ̀n, nítorí àwọn ẹ̀sùn 10 kan wà nínú 12 ọ̀hún tó jẹ́ ọdún 7 lẹ̀wọ̀n wọn, tí wọ́n sì fi àwọn 2 níbẹ̀ ṣe ọdún 2.5 fún kọ̀ọ̀kan. Ìyẹn ló ṣe jẹ́ pé lápapọ̀ ọdún 75 ni yóò ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n eléyìí yàtọ̀ o, kì í ṣe ẹ̀wọ̀n pé tó bá ti ṣe ọdún 7 ó ti ṣe gbogbo ẹ̀ papọ̀ nìyẹn. Rárá o, ẹ̀wọ̀n eléyìí bó bá ti ṣe ọdún 7 kan tán ni yóò tún mú ọdún 7 míì ní o. Ìyẹn ni pé kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀, yóò lo ẹ̀wọ̀n iye ọdún náà pé pérépéré ni. Bí èèyàn bá sì wá wo iye ọdún tí ọkùnrin náà wà báyìí, tó jẹ́ ọmọ ọdún 68 68 ni, nígbà tí yóò bá fi jáde lẹ́wọ̀n tí wọ́n sọ ọ́ sí yìí, yóò ti pé ọmọ ọdún 43 143, ìyẹn bí ò bá tí ì kú o. Ohun tó mú ìdájọ́ adájọ́ Ọmọ́tọ̀ṣọ́ yìí dariwo láàrin ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn, pé tó bá jẹ́ wípé bí wọ́n ti ń ṣe àwọn olóṣèlú wa láti ọjọ́ yìí nìyí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní débi olè jíjà bí wọ́n bá fi wọ́n sípò pàtàkì nínú iṣẹ́ ìjọba. Muhammadu Buhari fúnra ẹ̀ ló ti kọ́kọ́ lé ọkùnrin yìí dànù ní ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2021. Látìgbà náà ló sì ti ń dọ́gbọ́n bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀, nígbà tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni. Ṣùgbọ́n omi kékeré lèèyàn ń rẹ́lá sí i, tí ike bá dàgbà tán apá àbùbá ò ká, àfi ṣapara tàbí agbádá ńlá. Gẹ́gẹ́ bí àwọn olóṣèlú Nàìjíríà ti fẹ́ràn láti máa ṣe, ọkùnrin náà gbìyànjú. Ó múra láti bá gómìnà tó wà ní ìpínlẹ̀ Taraba báyìí, Agbu Kefas, du ipò náà. Ó ń fẹ́ di gómìnà ìpínlẹ̀ kó lè pa ohun gbogbo rẹ̀. Ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ní ọjọ́ 28 oṣù kẹrin yìí ló gba fọ́ọ̀mù ẹgbẹ́ APC ní $50 mílíọ̀nù tó sì fi hàn ayé pé òun fẹ́ di gómìnà ìpínlẹ̀ àwọn. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe gómìnà lọ́wọ́ àti àwọn tí wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin, nígbà tí wọ́n bá ti hùwà ọ̀daràn báyìí tán, títọ̀hún bá ti ráàyè rápálá wọ ipò ńlá míì, yóò ṣòro láti dájọ́ fún un. Wọn yóò sì máa fò ní dòní fọ̀lá dọ́là lórí ẹjọ́ ọ̀hún ni. Àmọ́ kó má jẹ́ orí Agbu Kefas fúnra ẹ̀ ló mú o. Ìyẹn gómìnà Taraba tó ń múra láti ṣe sáà kejì, tó sì ti sáwọ inú ẹgbẹ́ APC kí nǹkan lè rọgbọ fún un. Inú PDP ló wà tẹ́lẹ̀, àmọ́ kí nǹkan má ṣe dàrú mọ́ òun náà lọ́wọ́ ló jẹ́ kó sáré lọ sínú APC, tó sì wà níbẹ̀ tó ń fàkàrà jẹ̀kọ. Òun pàápàá kò retí pé ẹnìkan yóò bá òun dù ú, àfi bí mínísítà àtijọ́ tó ti kówó ìlú jẹ yìí ṣe jáde níparí oṣù kẹrin, tó ní òun náà yóò di gómìnà Taraba lọ́dún tó ń bọ̀ ṣáá ni. Kó má wàá jẹ́ orí ìyẹn ló mú tí ìdájọ́ fi dé lásìkò yìí, lásìkò tó ń palẹ̀ kàmpéènì mọ́, tí wọ́n ní kó máa kọjá sọ́gbà ẹ̀wọ̀n sírẹ́ẹ̀tì, tí kò sì ní bá wọn ṣe òṣèlú ní Nàìjíríà yìí láyé eléyìí tó wà yìí mọ́, àfi tó bá tún ayé wá lókù. Àmọ́ wọn ò tí ì rí o, wọ́n ń wà. Bẹ́ẹ̀ ni wọn ò tí ì rí SALEH MAMMAN. Lọ́ọ̀yà ẹ̀ Fẹ́mi Ate ní láti ọjọ́ tí òun ti sọ fún un pé wọn yóò dájọ́ ní ọjọ́ báyìí o, pé ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè tó kọjá yìí, pé lọ́jọ́ náà lòun ti rí ìgbẹ̀yìn o. Bẹ́ẹ̀ ni fóònù ẹ̀ kò lọ, òun ò sì gbúròó ẹ̀ níbì kan.
lọ́ọ̀yà ní bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹbí ẹ̀ kan ní ara ẹ̀ kò yá ni òun ò mọbi tó wà o. Ó wà nílé kò sí nílé o. Adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ kò beṣù bẹ̀gbà. Ó wọ́n lẹ́wọ̀n tààrà ni. Ó sì ní kí wọ́n wá a rí kí wọ́n mú un kó lè wàá máa ṣẹ̀wọ̀n ẹ̀ lọ. Nígbàrà tí Buhari ti lé e dànù ni wọ́n ti kọ́kọ́ mú o. Ṣé ohun tó jẹ́ kí wọ́n yọ ọ́ níṣẹ́ nínú oṣù kẹsàn-án 2021 nìyẹn? Nígbà tí àṣírí bẹ̀rẹ̀ sí tú pé ọkùnrin náà ti kówó iná jẹ. Ó jà raburabu díẹ̀ ló bá jáde. Àmọ́ ní ọjọ́ 10 oṣù karùn-ún 2023 àwọn EFCC tún gbá a mú. Ó sì wà nínú akóló wọn níbẹ̀ kí wọ́n tó gba béèlì ẹ̀ ní ọjọ́ 12 oṣù keje ní 2024. Láti ìgbà náà ni ẹjọ́ ẹ̀ sì ti ń lọ geere. Ọ̀nà ò dúró o, gbogbo ọ̀nà ló ń rìn, àmọ́ kò síbi tó dé tí kò bá olóde pàdé. Torí ohun tí wọ́n ń sọ náà ni pé owó tíwọ náà jí yìí ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni ò tún mọ olè ọ̀hún jà. Gbogbo ibi tó ti jà á ni awó ti lu. Ohun táwọn EFCC sì kó kalẹ̀ gbogbo náà rèé nínú èyí tí adájọ́ Ọmọ́tọ́ṣọ́ gbé ìdájọ́ ẹ̀ lé lórí. Àmọ́ ọkùnrin náà ti sá lọ o, gbogbo ayé sì ń wá. Wọn yóò rí láìpẹ́ níbi tí yóò ti wá bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ ní pẹrẹwu. Wọ́n ní kinní ẹni MAMMAN yìí lòun lọ sóko. Ṣé bó bá lọ sódò pàápàá kò ní wá bá ẹrù ẹ̀ nílẹ̀ ni? Ẹlẹ́rù náà ni yóò gbé e pàápàá lẹ́ni tí gbogbo ayé ń wá. Àbí ọ̀nà wo ló fẹ́ gbé e gbà? Bí ajá pé 20 ọdún láyé ẹran ògún ni o, yóò ṣẹ̀wọ̀n ẹgbẹ̀yìn náà ní dandan nìyẹn. Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìdájọ́ tí wọ́n fún mínísítà àtijọ́ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.